Kasali, àwọn àbólórí burúkú ni ẹni. Kasali, ó ń jẹ mí lówó láti jọ ẹ̀. Ó ò dẹ̀ sanwó mi. Ṣé o bẹ̀rù Ọlọ́run? Sórí ẹ̀ yìí. Yí Kasali. Ó máa wèrè ni. Irú nọ́ọ̀sẹ̀sì wo lélẹ̀? Wọ́n pa mí lónìí. Ẹ wò Kasali ó jẹ mí lówó. Ṣáàrẹ̀ o. Ó ní ṣe pé kí ní lómi pa. Ṣé tó wọ́n ní pé kí wọ́n máa fọ́ ọ̀sẹ̀ obìnrin? Kí ló ṣe ẹ̀ níbàyí? Wọ́n ti ṣe ní obìnrin. Sà. Wọ́n ti ṣe ní Ó obìnrin. ti lọ mí gan o. Ẹ wò. Ó jẹ mí lówó ni o. Wọ́n ti ṣe ní obìnrin. Kasali. You are beating deaf and dumb. Ọmọ ìjọba ni wọ́n náà ní. From the state office. I'm going to arrest you. You are beating the deaf and dumb. Kasali ìgbọ̀rọ̀ lọ́wọ́. Ewu ó jẹ mí lówó ni o. Ó jẹ mí lówó ni. No, I must arrest you. I must arrest you. He shot you. Burúkú yìí ni o. Ó jẹ mí lówó, ó tún á nà mí, ó tún á ní kó wá mú mi, ọlọ́pàá ni wọ́n. Ṣebí Kasali tó jẹ́ lówó ni. Ṣé òun ló wá lóṣù Sọ́mọ ni. ṣé o ti sọ ọ̀gá ọlọ́pàá mú wọn dáadáa ṣé bó ti sọ fún mi pé ó jẹ́ lówó láti bí oṣù 6. Òun ni. Ṣé òun ló wá sọ rẹ̀ lójú? Kò sí wàhálà. Ọ̀gá ọlọ́pàá ṣẹ̀rí ẹ má wọ̀ yìí ṣẹ̀rí mi tẹ̀ ń wò yìí mo bódi gbélé fún odidi ọdún 10. Mo mọ bó ṣe ń jẹ mo mọ bó ṣe ń mu ẹ̀yẹ́ má wọ̀ yìí Kasali bẹ́ẹ̀ yé ọ̀gá ọlọ́pàá Kasali sì pààyàn ó ní kí ló kàn yín bẹ́ẹ̀ ṣé bí kò tó sọ bó bẹ́ẹ̀ sọ ó ní kí ló kàn yín bẹ́ẹ̀ tẹ ju ẹnu àbọ̀ wà ó ní ṣé tí ẹ rò pé máa rí 20 naira tẹ máa ń gbà ní bọ́ọ̀sì ṣe pé máa rí bíbà. ọ̀gá ọlọ́pàá Kasali tún ti pa yín ó ní ṣe rí ìbọn tẹ̀pẹ̀ níbi tó wà ní ọwọ́ yín tó bá bí kàn yín papọ̀ kàn yá láyà yín ni ẹ̀yin ẹ yọ jáde ẹ̀yin gbóhùn lẹ́sẹ̀ bóyá ó sọ bẹ́ẹ̀ kó tó sọ bẹ́ẹ̀ ló sọ ó sọ ẹ̀yin tí àyè tó wá mú kan yìí o. mi ìṣòdì ogun paramọ mi ṣé kàn sí mo sọ fún ẹ ẹni bí wọ́n kọ́ bá mi. ìwọ ń ná obìnrin yóò tó wá pè é. Yes sir. Àwọn lọ. Olórí burúkú ni Kasali o. Ọlọ́run ló ní kí n tètè wá. Nǹkan tó sọ lẹ́ẹ̀kan ni. Nǹkan tó sọ kọ́ nìyẹn. Mo kàn ní skóòpù ní Olórí burúkú Kasali o. kí ló ṣe é. Kasali ọ̀run rẹ̀. Ọ̀rẹ́ mi wọ́n fi lẹ̀.